abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala tó jẹ́ kí a kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé kó wá gba ní ìjọsìn lọ́wọ́ wa ọlọ́kùnrin hayyul qayyum. Pẹ̀lú ògo Ọlọ́run nípa ìkéde tí wọ́n ṣe fún wa níbi àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn pé àwọn a máa lo àsìkò díẹ̀ tó wà lẹ́yìn subuhi láti fi bá ara wa sọ̀rọ̀, pàápàá jùlọ irú èmi tí mo wà ní àyè yìí mímbá bíi pé aṣáàbẹ̀jọ ṣe revision fún ara bẹ́jọ ṣe mọ̀ọ́jà náà nìkan tá à ń ṣe sòtọ́ ẹ pé ààrẹ ẹlòmíì tó máa ṣe ní wàláhì mo bá fi fẹ́ kẹ́lómi wà láyé tí mo wà yìí torí mi náà ṣe láǹfààní púpọ̀ tí mo sì fẹ́ ṣe bọ̀ gbogbo àwọn ẹ̀jọ̀ wà àlùjánnà náà ni àwọn àwọn subhanahu wa ta'ala kó jẹ́ kí gbogbo ẹ jẹ́ okùnfà àlùjánnà náà fún gbogbo wa kó dẹ̀ ṣe ní ìbálẹ́jọ dáadáa fún wọn láyé tó ń fi ara rẹ̀. Náà tírà tí ó wá jẹ́ àkọlé ọ̀rọ̀ wa tá a máa lò fún wa ní ìdájí pẹ̀lú ògo Ọlọ́run ọba òun náà ni tírà tí a mọ̀ sí Umdatul Ahkam min kalami sayyidina sayyidil mursalin. Tírà yìí òun náà ni Umdatul Ahkam. Umda nínú èdè Lárúbáwá òun náà ni wọ́n ń pè ní òpó. Tó wá ní Umdatul Ahkam ìtumọ̀ rẹ̀ náà ni òpó àwọn ìdájọ́ ẹ̀sìn. Torí al-hukmu ní ìdájọ́ ẹ̀sìn, al-ahkamu ní jámù rẹ̀. Tó wá ní Umdatul Ahkam òun náà ni pé òpó àwọn ìdájọ́ ẹ̀sìn min kalami sayyidi al-mursalin nínú àwọn ọ̀rọ̀ ọ̀gá àwọn òjíṣẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala. Tírà yìí rèé, tírà tí ó gbajúmọ̀ púpọ̀ ni ẹni tó ṣe òun náà ni àfáà wa al-Maqdisi al-Hanbaliyu rahimahullahu ta'ala. Tírà yìí nínú àwọn tírà tó gbajúmọ̀ púpọ̀ nínú àwọn tírà ẹ̀sìn ni tó jẹ́ sí pé àwọn àfáà wọ́n fún ní ìtìmọ́ọ̀mù wọ́n kà á kún púpọ̀ nínú àwọn tírà ẹ̀sìn táwọn èèyàn ṣe pàápàá jùlọ látàrí wípé tírà yìí ti hadisi nìkan ló kó sínú. So hadisi wá rẹ̀ ẹni wá gbé kalẹ̀ ó ń ṣàlàyé rẹ̀ fún wa ó mú wá ní abala látàrí kálíbà fi mọ̀ pé ìdájọ́ eléèrè ìpínlẹ̀ tí ẹ̀yìn ta wá ní káwò àwọn nìkan náà kàn wá bá fa ìgbé wa fáyì a ní ìdájọ́ ẹ̀sìn a fẹ́ kó ìdájọ́ ẹ̀sìn fún wa ó wá dìde kó ra kò sí wàhálà látara pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ lòun sọ di tírà ẹ̀ tó túmọ̀ sí kí àwọn ẹni ìṣáájú wa báwọn kó wá ní kẹwọn kó wá ní kẹwọn lápapọ̀ àtàwọn afáwa náà lápapọ̀ wọ́n jẹ́ nìkan tó yẹ sí pé ọ̀rọ̀ ìmọ̀ yìí wọn kì í fi ṣeré bóyá yẹ sí pé àwọn tán wà láyé gba àwọn náà wọn kì í fìmọ̀ ṣeré ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà táwọn afáwa mọ́ sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ mi ìbéèrè ló máa ń bí mi tírà al-Aqidatul Wasitiyya àtàwọn káàkiri lónìí tó ti Sheikh Ibn Taymiyyah rahimahullahu ta'ala ìpínlẹ̀ tírà yẹn tó bá ní ká lọ wo ìpínlẹ̀ rẹ̀ náà ìbéèrè náà ni wọ́n béèrè lọ́wọ́ Ibn Taymiyyah náà nìkan wá Ibn Taymiyyah ṣàlàyé àkídà fún wa bàbá wọlé kódà yẹn tó fi rẹ̀ náà ni pé láàrin Maghrib jẹ́ ìṣá ni ọba kọ tí al-Aqidatul Wasitiyya látàrí wọ́n kàn béèrè lásán torí ìdí eléyìí nínú àwọn nǹkan tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú wa òun náà ni pé kí wọ́n máa kọ tí àlórí ìbéèrè tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn látàrí pé àǹfààní yóò ní mọ lórí wọn nìkan tó bá ti ń bọ́ kó wá ti wà lórí wọn á tún mọ báwọn tó wá ní ẹ̀yìn wọn kí Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbà ní ìjọsìn fún wa pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala ní jẹ́ kí àlàyé tí àlàyé àwọn hadithi yìí kó mọ pọ̀ púpọ̀ látàrí tó wá ti ka hadithi yìí fúnra wa ká tún fúnra wa tó wá ti tún tán ká lè mú àwọn àǹfààní pàápàá jùlọ àwọn ìdájọ́ ẹ̀sìn tó wà ní inú rẹ̀ jáde fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti ṣàlàyé tí a yìí lọ ìfáàtì táwọn ká wọn ká ṣáárùhù àlàyé táwọn afá ṣe lórí tí a yìí nǹkan tí ò ṣe é kà ní torí látàrí tipẹ́tipẹ́ wọn làwọn afá ti ń ṣàlàyé tí a yìí Ibn Daqiqul Eid ní Ibn Taymiyyah àgbẹ̀rẹ̀ àwọn náà ṣe apá kan àlàyé tí a yìí Ibn Daqiqul Eid táwọn ẹgbẹ́ ṣe fún àwọn tó wá ṣe lọ́dọ̀ àwọn àpò ní usulu ti wọn ni tó yẹ sí pé àtàwọn pé àǹfààní tíra yìí pọ̀ gan táwọn èèyàn àfọwà lónìí tó wà lónìí yunifásitì ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣàlàyé tíra yìí kódà ẹni tó yẹ pé títí rẹ̀ ó wà ní àkásílẹ̀ nínú kẹsẹ̀tì ni àbẹ̀ tó yẹ sí pé ó kọ́ ní tíra ní inú abẹ́lẹ́wà subhanahu wa ta'ala èyí tí àwọn náà jókòó kalẹ̀ ṣe fún ara yìí kọ́lọ́n tí ó gbà ní ìjọsìn lọ́wọ́ wa kó dẹ̀ jẹ́ ká bá níbi tí ó ti lérè. Hadith alákọ̀ọ́kọ́
òun náà ni pé abala alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ pé àfáà mú tíra yìí wọ́n tó nítò àwọn ìdájọ́ ẹ̀sìn nínú ṣẹ̀rí àtọlọ́run ọba nínú rèézì a ní nǹkan mẹ́ta kan wọ́n máa ń pè kankan ní fíkú al-ibadat ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nínú rẹ̀ ní fíkú al-muamalat ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ní fíkú al-qada wal-at'ima fíkú al-muamalat yìí wá rèé nínú ọ̀dọ̀ àwọn àfáà ó kó nǹkan tó pọ̀ sínú torí pé ìdáwọ́ ìpè fíkú al-ibadat náà ní pé òun ní àwọn abala ìjọsìn nínú ìjọsìn rèézì nínú ìjọsìn tẹ́pàmọ́ náà ni àtọ̀hárọ̀ àmẹ́ tọ̀hárọ̀ rèézì ó bẹ̀rẹ̀ láti káṣàlù àlá káṣèmọ́ra ara wa lábẹ́ fíkì àmọ́ láfíkì ìbàdá tí náà látúntì rí kíni látúntì àsọ̀láàtù kákírun àṣìyàmù kágbáwẹ̀ zakat káyọ zakat wal hajj káṣe kíni ò ká lọ sí hajj gbogbo àwọn kíní iná máa ń pè ní fíkì al-ibadat àwọn àfáwọ̀ ìdámẹ́sọ̀rọ̀ nípa fíkì al-ibadat sámẹ́sọ̀rọ̀ nípa àlàyé tí a fi jù nǹkan tó ń sábà tì síwájú òun náà ni kí ni òkìtáàbù àtọ̀hárọ̀ kí ni ìdí òun náà ní pé táwọn fẹ́ kí òun sẹ pé òun náà lẹ́sìn ó jẹ́ pé ìyẹ̀wò ni ó jẹ́ ìmọ̀ẹ́dùdín tó yẹ sí pé òun ló jẹ́ òpó ẹ̀sìn a lè kí òun àti dáyé kí ni òun káwọ́kọ́ ṣe àtọ̀hárọ̀ káwọ́kọ́ ṣe mọ́ra ó tiẹ̀ wá kéré jù ìròṣè kankan tí ẹ wá tọ̀ tán ìyá tábà lẹ́yìn tí tábà yẹn ká tó kí wọn kí ni ọmọ ṣe àlùwàlá eléyìí ó clear tó yẹ pé àwọn àfáàtàn fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń gbé láti ibi kí nìyẹn o láti kìtàbù tọ̀hárọ̀ láti ibi abala ìmọ̀ra àfáà yìí náà wá rí táwọn náà ti gbé náà nìyẹn látara pé àwọn ọmọ hadith aláwọ̀ kan wá fún wa wọ́n mú wá fún wa níbi àtọ̀hárọ̀ ṣùgbọ́n nínú nǹkan táwọn tó fi wá yàtọ̀ tí ẹ̀ka tó mú dání òun náà ní pé hadith táwọn kọ́kọ́ mú wá fún wa òun náà ní hadith Umar bin Khattab radiyallahu anhu hadithi yìí rèé sí hadithi tí gbogbo aná mọ̀ ni wọ́n ti wá ní hadith aláwọ̀ kọ́ ẹ máa ń wò pé ìwádìí ìsàmẹ́kà fọwọ́ yìí kò sọ̀rọ̀ tọ̀hárọ̀ nù rẹ̀ bọ́wọ́ tọ̀hárọ̀ ṣe wá wò pẹ̀lú ògùn ọlọ́wọ́ subhanahu wa ta'ala àwọn ọmọ ṣàlàyé ẹ̀ fúnra wa. àfọwọ́ni hadithu awwal hadithu alákọ̀ọ́kọ́ an amirul mu'minin radiyallahu anhu Umar bin Khattab radiyallahu anhu látọ̀dọ̀ olórí àwọn mùmìnì tó ń ṣe Abu Hafs tó ń ṣe Umar bin Khattab radiyallahu anhu qala ó sọ báyìí pé qala Rasulullah sallallahu alayhi wa sallam olóhùn gbọ́ sáré Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọjọ́ kan báyìí pé innamal a'malu binniyat gbogbo tẹ́tàrí binniyat pẹ̀lú àníyàn tá a bá dà sí ni wa innama likulli imri'in ma nawa gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ dé ènìyàn bá wá ń ṣe ìkúlì náà ìkúlì mọ ìmọ̀ náà wà ohun ọmọ ọbẹ̀ lórí àníyàn tó bá dà lórí nǹkan ẹni. faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa rasulihi. ẹ̀tọ́ wá sí pé ó ṣe hijira nítorí tọ́lọ́run àtàlùmọ́ Muhammad sallallahu alayhi wa sallam fa hijratuhu ila Allahi wa rasulihi. hijira tó ṣe èyí tó ń kó ṣe torí tọ́lọ́ ṣe torí àtàbí ní hijira yàgbẹ́ kó ṣe torí tọ́lọ́ ní òótọ́ àtàlùmọ́ Muhammad sallallahu alayhi wa sallam. wa man kanat hijratuhu lid-dunya ṣùgbọ́n tó ẹ́ sí pé jíà rẹ̀ tó ṣe fẹ́ kó gbé láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mẹdínà ó wá ṣe nítorí ayé áó ìṣubùhà torí ayé tó fi ṣe jíà rẹ̀ ò àárín àìmọ̀ra àti yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi àbóhùn tẹ̀ wá ṣe jíà rẹ̀ ń tiẹ̀ torí obìnrin ni pé ó dá nínú àwọn obìnrin tó ń ṣe yàtọ̀ sí ìlú Mẹdínà yẹn ó lẹ́yìn tí ìgbẹ́ fẹ́ nu wọn àlọ́bíwá ni kẹ́ni tó wá ṣe jíà torí obìnrin náà òun náà ṣe nítorí nǹkan tí ó torí rẹ̀ ṣe ni. pẹ̀lú ògo Ọlọ́run bá àlàyé lórí hadith yìí ní ṣókí òun náà ní wípé tọ́wádìákọ́ wo abala alákọ̀ọ́kọ́ ní hadith yìí òun náà ní pé innamal a'malu binniyat bàtàwọn afá ń sọ̀rọ̀ hadith yìí wọ́n ní pé tí a rè fi ọgbọ́ hadith yìí hadith ń mọ̀ rèé torí náà hadith sọ pé àwọn afọ́mọ́ mọ̀ bàrà rẹ̀ púpọ̀ ni ẹni tó wá ti múyàn lè gbọ́ hadith yìí yé èèyàn ti gbọ́ agbala kan tẹ́ bá dá ìsìláàmù sí mẹ́ta yẹn ti gbọ́ yé nìyẹn torí pé abala nǹkan dájú ti yé ṣàlàyé fúnra wa abala kan tó yẹ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ti ní sékì náà púpọ̀ ni kí labala náà òun náà ni àníyà òun náà ni àṣe akínyẹ̀ o
àníyàn tá a máa ń dà tá a fẹ́ kí ni ò tá a fẹ́ kí ọ̀rọ̀ fẹ́ ti sọ̀lá ọ̀rọ̀ fẹ́ ṣe síyàmù ni. kí wàá ní àgbọ́yé àníyàn yìí pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ láyé yìí lórí nǹkan tá a bá dá àníyàn rẹ̀ lé lórí ni. sáré ṣe tọ̀hárọ̀ fẹ́rẹ̀ ṣàlù àlá ìyá aláàbíyàn kẹ́mi kí ni mo fẹ́ gbé ẹ̀gbin kò lára. tó wá lè mú yóò ṣàlù àlá fẹ́ pé òdè láníyàn pé ẹ̀ ń ṣàlù àlá ni àlù àlá tí yẹn ṣe yẹn àlù àlá ni òṣùgbọ́n kò ní lè kí yẹn o èrò lè fi kírun. lóbi ẹ̀ ṣe àwọn náà kíyèsí abala yìí. hadith yìí ìwọ́n Bukhari àti wọ́n Muslim gbé hadith yìí jáde. látàrí tó ká tó báyẹn láti wáyé láti àlàyé fún wa lónìí pé àwọn àyíká máa ka bí báyìí authentic yìí. kí ìdí ni pé bàbá yìí kó tíra ìjọ ó lóhùn òun á mọ mú hadith yìí nínú Bukhari àti Muslim ni. hadith Bukhari rẹ̀ àti Muslim rẹ̀ hadith rẹ̀ kí ni authentic tí ò ní iyèméjì nínú ni. torí ìdí eléyìí ká fọkàn balẹ̀ pé wa subhanahu wa ta'ala kò ṣe ní rọrùn fún wa. kí la fẹ́ wá sọ fún wa wọ́n gbé hadith darí yìí ó ní pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ láyé pẹ̀lú àníyàn rẹ̀ ni. faman kanat hijratuhu ila Allahi wa rasulihi ẹ̀tọ́ ẹ̀ tí kò wá ṣe hijira ń tiẹ̀ torí tọ́lọ̀ ìtàníṣọ̀ sọ́lá mi jẹ́ pé àníyàn tó dà rẹ̀ ṣe hijira náà ni pé mo fẹ́ kúrò nílùú Mẹ́kà lọ sí ìlú Mẹdínà torí ike mo rí pé Ọlọ́run ní ká ṣe àyọ̀dọ̀ ní ká ṣe fa hijratuhu ila Allahi wa rasulihi. olùgbé ìwé ẹni báyìí hijira rẹ̀ tó ṣe ó ti ń bẹ lórí pé àníyàn rẹ̀ tó ṣe pópin ní torí tọ́lọ́run àti tọ́lọ́ Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ á gbẹ̀sán lórí àníyàn rẹ̀. ẹlẹ́kejì tẹ́sípò náà ṣe hijira àwọn ẹgbẹ́ àwọn méjì kan ṣe hijira ni ṣùgbọ́n hijira ti ẹ̀ lè dúnìyà àyọ̀dọ̀ ló ń sọ pé wàmọ̀ káàdà ìjìwọ́ tó lè dúnìyà ẹ̀tọ́ pé hijira rẹ̀ tó wá ṣe lè dúnìyà torí ìta ayé ló fẹ́ ráyé mú ni yusufuha àwọn ènìyàn ẹ̀mọ́wùlẹ̀ dápára ara yín ayé tó torí ẹ̀ ṣe hijira ẹ̀ ara rẹ̀ mú gẹ́gẹ́ rẹ̀ tó wá ṣe nítorí obìnrin ìwé ẹni báyìí lòun náà kí ni òun náà rí àǹfààní tó torí ẹ̀ ṣe hijira mú. kí wá ní àwọn nǹkan tó yẹ kó wà ní hadith yìí lálákọ̀ọ́kọ́ hadith yìí ń kọ́ wa wípé àṣepé ọ̀ràn èèyàn ní fún wa kékeré nìyẹn o káwọn ẹ̀dà ní olóògbé tá a fẹ́ ṣe pàápàá jùlọ tó wá ti jẹ́ iṣẹ́ ẹ̀sìn rèé a gbọ́dọ̀ láníyàn dáadáa lórí rẹ̀ lórí ẹtí pé tí ìwà mi láníyàn sọ̀rọ̀ yẹ pé àníyàn tí yẹn ni èèyàn ò ní fọlọ́wà subhanahu wa ta'ala àníyàn yìí sì kò ní jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ ìtọ́lọ́rọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala. lápèjúwe ká lọ wo àwọn tó ẹtí wọn kì í ṣe mùsùlùmí àwọn náà wọ́n ń ṣe olóore àwọn ìṣẹ́ wọn ń ṣe olóore ṣùgbọ́n kí ló ń bá àyàtọ̀ sí wọn òun náà ní pé iṣẹ́ olóore táwọn ṣe ń tàwá sí láníyàn ipò ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní kí nìyẹn o òun làwa ń ṣe é fún tí ọlọ́wọ́ sọ̀rọ̀ kí ni a sì sọ wá lẹ́sọ̀ lórí èyí tá à ń ṣe yẹn ṣùgbọ́n àwọn tiwa àwọn ń ṣe bóyá tó pé nǹkan táwọn gbé ṣe kalẹ̀ tó ń sìn ni bóyá tó gbó ṣàkalẹ̀ tó lóun sẹ̀mẹ́ tí ò lè múra kalẹ̀ fóun náà ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ subhanahu wa ta'ala irú ẹni báyìí náà rẹ̀ ń sìn iṣẹ́ tó ṣe yẹn ó lè ṣe olóore ṣùgbọ́n àníyàn lóye kí nìyẹn o ló yà wá àti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wípé àwọn ti tiwa o àwọn ń ṣe torí ọlọ́wọ́ tí wàá sọ wá lẹ́sọ̀ òun ń ṣe tiẹ̀ látàrí pé kí nìyẹn òun ṣe torí nǹkan míì á sì rí ẹ̀san ìgbà lórí nǹkan tó ń ṣe alákọ̀ọ́kọ́ yìí nínú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì sábà nínú rẹ̀ hadith yìí òun náà ní wípé àníyàn rẹ̀ fi sabiqun lil a'mal àníyàn máa ń ṣáájú iṣẹ́ ni àníyàn kí nìyẹn o àníyàn máa ń ṣáájú iṣẹ́ ni tọ́lá mi sọ bí hadith yìí kí àwọn kanat hijratuhu ila Allahi wa rasulihi ẹ̀dọ́ ẹ ti pé jíra rẹ̀ tó ṣe ẹ̀dọ́ yà ti lé tó dàgbọ́ nítorí òun ṣe ṣe jíra rẹ̀ sí a ti ní nǹkan tó dì sẹ́mi kó tó lè ṣe pé kó fẹ́ wọn lọ náà nìyẹn so ìwà lọ rẹ̀ ṣe àníyàn rẹ̀ ti kí ni ó ti síwájú iṣẹ́ ni lórí ẹ̀sìn lábẹ́ ti iṣẹ́ kankan a gbọ́dọ̀ kọ́kọ́ ti da àníyàn lórí iṣẹ́ yẹn náà a kì í sọ iṣẹ́ a kì í dà níyàn lẹ́yìn lọ́wọ́ ṣe kí ni ẹ bá ti ṣiṣẹ́ tán irú kan báyìí àníyàn yìí ò ṣe kí ni kò ní wúlò lápèjúwe ọ̀la ni Monday ń sìn kí ẹ máa sọ pé ẹ gbàwẹ̀ bọ̀ o láníyàn pé mo fẹ́ gbàwẹ̀ ìgbéyàwó ẹ kì í gbàwẹ̀ járe àbójọ kí mo tiẹ̀ níjẹun akíkà wọn lọ sí ẹ̀ pé ó jọ kí àmì ìníjẹun tó ayé dálẹ̀ má tó jẹun pé tí wọ́n ti wá jẹun tán lálẹ́ mo ti ṣínú tán màá ẹ̀sán wá dá níyàn pé mo fi jọ Monday gbàwẹ̀ irú eléyìí tí ò sí ojú mẹ́ ẹ̀yẹ́ tẹ̀lé fi panú lásán ni torí pé àníyàn rẹ̀ tó mọ iye kí nìyẹn o máa ń ṣáájú iṣẹ́ ni
eléyìí nìkan nínú àwọn àfàtàwà nínú ọ̀rọ̀ hadithi ẹlẹ́ẹ̀kẹta nínú àfàtàwà nínú hadithi náà ni pé àníyàn ló máa ń jẹ́ kí iṣẹ́ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn àníyàn ló máa ń jẹ́ kí kíni ìwọ́n yẹ kí iṣẹ́ yàtọ̀ ọ̀tọ̀ síra wọn tẹ́ ẹ bá wọlé ìsìn fáwọn ọmọ ẹkí òun tó tíra látó wọlé mọ́síláàdì tó wá gbé òun dúró ká lápẹjù yẹn pé kò tiẹ̀ ṣe kò ṣe ìkọ́mọ̀ ó wá kírun tó wá kírun tó wá ní kí àsúbì lòkì tó wá lóòrùn kí súbì kódà ó lẹ́kọ̀ọ́ kasú àgbẹ̀ náà sókè tó wá ní kí àṣùmọ́ ó ká sókè lóòrùn ká sókè lóòótọ́ ṣùgbọ́n ó ká àtàlẹ́ fàájì ni mò ń ṣe iṣẹ́ jọra wọn lóòótọ́ ìrun tó kí méjì náà ni ó kasú àsókè ó sálámù ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ló mú un yàtọ̀ sí pé kò yẹ súbì lókì òun náà pé àníyàn tó dà láwọn fi mọ̀ pé kí nìyẹn ò súbì kọ́ ni mo kí wọ́n ká àtàlẹ́ fàájì ni tó kúrò sí pé àníyàn rèé òun ló mọ yẹ kí nìyẹn ló máa ń mú iṣẹ́ yàtọ̀tọ̀ sí ara wọn. eléyìí lábalábẹ́ yẹn. nínú àpàtà tó wọ́n gbọ́dọ̀ hadith yìí òun náà ní pé àníyàn rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tó máa ń ṣàlàyé ọ̀rọ̀ àníyàn ọmọ adigunta ọkàn lámọ́ etí ìrìn la máa ń da àníyàn sí. kí ni ìdí ẹ̀ lónìí pé tó bá wo hadith àgbàlá ìfọwọ́ yẹn sọ pé innamal a'malu binniyat náà fọwọ́ yẹn sọ pé kí ló ń pè ní níyà wá sí pé qasdu al-qalb òun náà ń pè láníyàn òun náà ní nǹkan tí ẹ̀mí gbà lérò kó ń bẹ ṣe òun náà ń pè láníyàn tó wá lè wá mú ẹ̀mí sẹ́pẹ́ ẹ̀mí ló máa gbà nǹkan ẹ lérò báwo ló ṣe máa kan ti tẹnu ń bẹ̀ tó yẹ kí àwọn ọlọ́yẹ ká kíyèsí hadith yìí gan lásán ó tó fún wa lẹ́yìn fún àwọn tó yẹ kí wọ́n sọ pé àwọn ń dà níyàn pé nàwáìtù kìnnìkan torí àdébìí náà ṣàlàyé fún ẹgbẹ́ àdébìí pé innamal a'malu binniyat gbogbo ṣẹ́ láìpẹ́ láníyàn rẹ̀ ni faman kanat hijratuhu rẹ̀ tó wáyé kó wá ṣe hijra tiẹ̀ ya'ni i'taqada fi qalbihi annahu yuridu Allaha wa rasulahu yẹn tó ti ké ó ń tàkó mẹ́ṣẹ́ jẹ́ tó yìí tọ́lọ́ ní pẹ̀lú ọ̀sán tí a fẹ́ sí pé ó sọ pẹ̀lẹ́ nu mi ṣé ká lóde ìwọ̀n sọ fún àwọn pé àyè tó wá ṣe jẹ́ rẹ̀ tó yìí tọ́lọ́ àti tàbí mi. kò clear tó yẹ sí pé ó sọ pẹ̀lẹ́ nu pé àtúwẹ́kẹ́ pé ẹni ló fi sọ pé nàwáyétù ànájọ ìlà mọ́ká ìrọ̀lẹ́ láì wà rọ̀súlì yìí tó yẹ sí pé wọ́n sọ àtúwẹ́ wọn lọ yẹn ni ṣe pé àwọn sọ máa gbọ́ lẹ́nu ẹ̀ pé eléyìí tẹ̀ ó ṣe jẹ́ àtòrí tọ́lọ́ ni. àìsọ lẹ́nu rẹ̀ ló fi ẹ́ sí pé ọlọ́run fi máa nẹ́bí pé àwọn nǹkan ń ṣe ìjírá o torí tọ́lọ́ ìtorí ànábì pé ẹ́ sí àwọn nǹkan ń ṣe ìjírá torí táyé. abala mi ò clear mo fi mú ẹ̀rí wá fún ẹ̀ka láti mọ̀ pé kí ń sọ àníyàn pẹ̀lẹ́nu tó wáá pé mo ń sọ pẹ̀lẹ́nu ní àníyàn tẹ̀mọ́ ẹni bùkátà sí pé káyọ̀ ọmọbìnrin lọ́wọ́ kí ló fẹ́ jí tó wá ti máa gbọ́ láti ìgò ti sọ fún ẹgbẹ́ àgbẹ̀ tó sọ nígbà tó fẹ́ dà níyàn nìyẹn torí ìdílé kí ń dà níyàn pẹ̀lẹ́nu àwọn ọ̀nà méjì kan làwọn afáàmù wá fún ẹgbẹ́ òkè máa ń dà níyàn pẹ̀lẹ́nu òun náà nígbà táwọn ṣe hajj àti táwọn pa ẹran iléyà àwọn àfáìlẹ̀ tó wá ṣàlàyé fún ẹ pé ọ̀dẹ́ ilé ọ̀sẹ̀ ilé ẹ̀wò náà ẹlẹ́rìí sọ fún wa nínú wákè làbáyíká umrata wal hajj lak sábà táwọn ọ̀rọ̀ ṣe kí ló wọ́n ṣe làbáyíká wọ́n ṣe àtẹ́lbíà àtẹ́lbíà wọn sọ. àwọn ní ilé òkè tí ó wà táwọn mi sọ bẹ́ẹ̀ tó ń dà níyàn ni tẹ́wá ní ilé òkè ó ń dà níyàn pẹ̀lẹ́ mi. àlọ́bí ìṣàlàyé lóṣùkú tó mẹ́sẹ̀ ni. àyẹ̀ àwọn hadith kan pé kí ni o khudhu anni manasikakum ó dàbí kí ẹ mọ kí ni o ẹ mú ṣe ájì látara bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ájì ni. lótúrò sí ànábì ò dà níyàn mẹ́ ànábì ṣe kí ni ó ń ṣe tẹ́lifíà ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith tán mú wá fún wa pé ànábì dà níyàn pẹ̀lẹ́ nu nípa kótó fẹ́ pẹ̀lẹ́ lé àǹsì á ní hàdà lak hàdà li ali Muhammad wàlí ummati Muhammad sallallahu alayhi wa sallam ànábì wà ní kẹ́kẹ́ lẹ́yà tó mẹ́fà yìí o li ali Muhammad mẹ́fà tó ìtàwọn ará lé Muhammad wàlí ummati Muhammad sallallahu alayhi wa sallam ó ti fún mẹ́fà tó yí àwọn ọjọ́ Muhammad àwọn táwọn lẹ́yìn ẹ̀ àwọn wà ní kí tó yẹ pé ẹ̀rí lẹ́mọ̀ lórí pàdé mi ń sọ ó ń dà ní ẹ̀pẹ̀lẹ̀ rẹ̀ ẹ̀rí náà tún nǹkan tó sọ. tí ọ̀rọ̀ àníyàn yọ nínú nǹkan tí ó ṣe ẹni aláàpọ̀ ni pé kí èèyàn pẹ̀rẹ̀ léyàǹsì àníyàn ọ̀tọ̀ nìyẹn. mo sọ pé pẹ̀rẹ̀ léyàǹsì mo ti fi lẹ́sìn máa pẹ̀rẹ̀ léyà látara ìwà tí mo múra kalẹ̀. ṣùgbọ́n alóbi ṣàlàyé pé olùsùkú tẹ́mi gbé kalẹ̀ ẹ̀ tẹ́mi torí rẹ̀ páàlì torí ìdí eléyìí ẹ̀yẹ ká kíyèsí abala yìí nígbà tó gba bímọ jù náà ká nípa ń dà ní ẹ̀pẹ̀lẹ́ tá a fẹ́ ṣiṣẹ́ àwọn iṣẹ́ olóore
àbáwọn iṣẹ́ ìjọsìn bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìtàwọn afáwọn sọ pé àtàlákùdù bì níyàtì bídà ẹ̀tọ́ máa ń pè é nìyẹn wọn ni ká máa dàníyàn pẹ̀lú pé à ń sọ lẹ́ pé nàwa ètò kìnnìkan ẹni bídà àti àdádálẹ̀ ni. báwo ló ti wá dá kí ẹ máa ṣiṣẹ́ olóore kí ẹ tún máa mú àdádálẹ̀ mọ́ iṣẹ́ olóore tó yẹ pé iṣẹ́ olóore lẹ̀rẹ́ ó dá dúró àdádálẹ̀ náà kí ni ó dá dúró tiẹ̀. nínú àwọn àpàlẹ́ tó wá rí múlẹ̀ hadith yìí òun náà ní pé ìpàtàkì àníyàn níbi iṣẹ́ àníyàn ló máa ń jẹ́ kí ẹ jẹ́ mukhlisan lillahi wa mukhlisan lillah wọ́n ló máa ń jẹ́ kí ẹ jẹ́ ìta máa fọ iṣẹ́ fọlọ́wọ́ subhanahu wa ta'ala àtàwọn subhanahu wa ta'ala máa sọ ní suratul Bayyinah ọlọ́wọ́ ní káwọn umiru illa liya'budullah ọlọ́wọ́ ní pé àpáwọn láṣẹ kankan illa liya'budullah àfi àpáwọn láṣẹ kankan máa jọ́ ìfáwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala nìkan mukhlisina lahu-d-din káwá ẹgbẹ́ yìí tó ń ṣe yẹn mùkùlìsí ìwọ́n fọ́ ọmọ tányányá fúta ní fọlọ́wọ́ subhanahu wa ta'ala ni. tó àníyàn ẹ̀dá láàmú pẹ̀lú mọ̀ wípé àìṣẹ́ tí mo ń ṣe yìí o ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni mo ń ṣe fún. bóyá tí pé àwọn èèyàn náà máa ń ṣiṣẹ́ fẹ́ lómi ìyàn sí ọlọ́wọ́ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti ká fún mi hadith yìí. torí ìdí eléyìí ní àkótán òun náà ní pé hadith yìí hadith tó kó àwọn ìdájọ́ ẹ̀sìn tí ó pọ̀ sínú ni tó yẹ sí pé tá a bá mú dání dáadáa a lè bá a fi mọ̀ wípé àṣì ọ̀ràn èèyàn ni fún wa ká mọ̀ dàníyàn. léyìí tó wá tún jẹ́ àlàyé lórí hadith yìí òun náà ní pé hadith yìí ń ṣọ́ wa kúrò níbi kárí mi àríyá. torí tí wọ́n ti ń sọ̀rọ̀ ikhlas wọ́n máa ń sọ̀rọ̀ níyà pé kéèyàn láníyàn lórí ta fẹ́ ṣe ṣé wàá ń wá ìmọ̀ lásán pé mò ń wá mọ̀ torí tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala gbọ́dọ̀ láníyàn tí mò ń wá torí tọ́lọ́wọ́ rẹ̀. tó wá ti wá lè mú yàn mọ́ wá ìmọ̀ torí ìtàn mi àbí yàn lọ ṣiṣẹ́ kárí mi èèyàn ti fi ń ba àníyà jẹ́ àníyà àti ikhlas bẹ̀rẹ̀ ṣe kí wọ́n jẹ́ mọ́ rìn ni. tó yẹ kí méjì hàn kí ń yára wọn. hadith yìí wá rèé gbólóhà ti kan àwa nínú báàbù sọ̀hárọ̀ tá a ń ṣàlàyé fúnra wa. àtọ̀hárọ̀ òun náà ní kí ni ẹ̀rọ fún alhadath òun náà ní ká gbé ẹ̀sìn kúrò ní ara òun náà pé ń tọ̀hárọ̀. ìwà tó ti kúrò lára yìí sí méjì ni imma inda alhadathi al-akbar kó yẹ sí pé hadath ẹ̀gbin tó tóbi òun la dá gẹ́gẹ́ bí janaba àbí nifas àbí alhadathu al-akbar gẹ́gẹ́ bí kíkì ní ọ̀gẹ́ bí kí a ṣe àlùwàlá ká fi gbé ẹ̀gbin kúrò lára. àwọn iṣẹ́ yìí àwọn iṣẹ́ tá à ń sọ fún wa tọ̀ àwọn tá à ń sọ fún wa ìmọ̀ janaba ni ìmọ̀ sàlùwàlá ni gbogbo àwọn iṣẹ́ yìí lápapọ̀ yatatallabu minna an-niyya. àwọn iṣẹ́ yìí rèé ó ń wá lọ́dọ̀ wa káwọn ìdí náà káwọn ẹ̀dá ní ẹ̀rọ lórí. tí wọ́n bá sàlùwàlá tó yẹ sí pé ò láníyàn pé àlùwàlá tí mo ń ṣe yìí mo fẹ́ fi kírun ni àbó tiẹ̀ nífìlì pé o láníyàn pé àlùwàlá ló ń ṣe òkè láti àlùwàlá ni ìwọ àlùwàlá báyìí wọ́n lọ fi kírun o. tọ́wẹ́ ṣàlùwàlá wa tọwọ́ náà láníyàn pé mo fẹ́ ṣe àlùwàlá. bọ́ọ̀lù àti máa dà níyàn àìsàn fún wa pé àníyàn rèé sí ọkàn la fi máa ń dà níyàn. Tabari ọkàn láti máa ń dà níyàn yẹn tí wọ́n sì kí láti wáyé tó fẹ́ àníyàn lọ́kàn wa àwọn sọ̀nà wáyé tí wọ́n lọ́kàn wa àbí láà abadan. nínú àwọn ibi táwọn èèyàn máa ń sì gbọ́ èèwọ̀ náà labala tí wọ́n láti máa ń dà níyàn nínú ọkàn. àníyàn inú ọkàn òun náà ni pé kó o dìde láti lọ ṣe nǹkan. kó ẹ kó o lọ́wọ́ pé nǹkan tí wọ́n lọ ṣe èyí nǹkan tí wọ́n torí rẹ̀ ṣe náà ni ó ti wà nínú ẹ̀mí ẹ̀. lápòjúwe ìdọ̀la ni wọ́n ń dé ìlú tó wá dalẹ́ ìdòdò mo ti wò lọ́kàn nǹkan fẹ́ gbà rẹ̀ lọ́la. ìní lọ́kàn fẹ́ dáhìn lọ́la yẹn tó ti dà ní ẹ̀rì yẹn pé kò ṣáà pọ́ sí mu sí kí ẹ máa wo lọ́kàn rẹ̀ pé òun fẹ́ gbà rẹ̀ kókó dọ̀la kí ẹ máa jẹun kí ẹ máa mu kó lẹ́ẹ̀ fi sínú gbogbo ẹ̀ lọ sí mu kó mọ́ fìlì ìní lọ́kàn pé o ti fẹ́ gbà rẹ̀ pé ó fẹ́ bó sọ́pẹ̀ lọ́kàn òṣùwọ̀n ọkàn pé ọkàn ti ẹ̀ gbèrò kó fẹ́ gbà rẹ̀ ní ọ̀la o ti dà ní ẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ tó wà lẹ́yìn tó pé mú tó wọ́ sínú ilé àlùwàlá tó ṣàlùwàlá tó bọ̀ wá sí mọ́ṣáláṣí tó láti kàfí fẹ́ lọ kí mọ́ṣáláṣí ẹ̀ tó ti rí inú ẹ̀mí ẹ̀ pé ìwé ẹni báyìí tó lé mú fún oléèdè tó lẹ́mú wá lọ́sí ó ti dà ní ẹ̀rọ yẹn fẹ́ lọ kí ìwé lẹ́yìn yẹn sẹ́wọ́n kò bùkátà fún ẹ kí ìyẹn òkólówó ẹ̀ tó ń sọ pẹ̀lú ẹnu mọ́
torí eléyìí ó yẹ kí a gbìyànjú láti kíyèsí àníyàn rẹ̀ ọkàn la máa ń gbàdá níyàn àti ń sọ pẹ̀lẹ́nu bẹ́ẹ̀ lẹ́yìn táwọn ọmọ tí àwọn àpá àwọn ṣàlàyé lórí ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ lọ sọ́bọ̀ gbogbo wọn náà padà sí pé àti ń sọ àníyàn pẹ̀lẹ́nu tọ́wọ́ ti sọ pé wá ti wà nínú ọkàn akabẹ́ ṣiṣẹ́ fọlọ́wọ́n bá àfẹ́ṣe náà nìyẹn kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó gba àwọn ìjọsìn wa bí ìjọsìn ní ọwọ́ wa kó wáyé ká lè máa ṣiṣẹ́ torí tòun ọlọ́run bá subhanahu wa ta'ala ni kó má da àwọn ṣẹ wa lù wá ní àyà eléyìí ni hadithi alákọ̀ọ́kọ́ nínú àwọn hadithi tí àfa yìí mú wá tó dẹ̀ sí pé gbogbo ọ̀tá tó máa ṣàlàyé lẹ́yìn eléyìí àwọn olùpapọ̀ mọ́ hadithi eléyìí tó túmọ̀ sí pé àní ọ̀dọ̀mọ̀ yìí kíni ọ̀dọ̀mọ̀ síwájú àwọn iṣẹ́ wa fọlọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe ní ìrọ̀rùn wa àádẹ́gbẹ́ ní hadithi eléyìí pẹ̀lú gbọ́rọ̀ ọba tó wá di ọ̀sẹ̀ tó mọ̀ àwọn abẹ̀rẹ̀ àlàyé nípa báàbù tọ̀hárọ̀ gẹ́gẹ́ pé báwo la ni wọ́n ń ṣe ìmọ̀ra àwọn àdìsọ́ wa ti mú wa àwọn ìṣàlàyé ẹ̀fọ́ àwa ní ṣókíṣókí àádẹ́gbẹ́ mú àwọn àǹfààní tó wá wá mẹ́wàá fún ara wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. àtàwọn ìbéèrè kí a gba ìbéèrè táwọn ẹ̀ ti ní kí.